ẹ̀yin èèyàn àṣírí ẹni tó mà pa Tọ́pẹ́ Osoba mà ti tú. Àṣírí ẹni tó pa Tọ́pẹ́ Osoba ti tú o, kì í ṣe kánsà ló pa Tọ́pẹ́ Osoba. ọkọ rẹ̀ gangan mà lọ sọ pé ó pa Tọ́pẹ́ Osoba, olólùfẹ́ rẹ̀ gangan ẹni tó gbé e sílé òun gangan ló ṣekú pa Tọ́pẹ́ Osoba o. ẹ̀yin èèyàn àṣírí mà pọ̀ nínú fọ́nrán yìí. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àbúrò ọkọ Tọ́pẹ́ Osoba yìí wọ́n ló tún fi tipátipá ó tún fi ń bá Tọ́pẹ́ Osoba lò pọ̀. Tọ́pẹ́ Osoba fúnra ara rẹ̀ fẹnu ara rẹ̀ sọ àwọn ọ̀rọ̀ àṣírí fún ẹnìkan tí wọ́n ń pè ní Tímì o. Tímì ni Tọ́pẹ́ Osoba sọ àwọn àṣírí kankan tó ń ṣẹlẹ̀ sí tó jẹ́ kó mọ̀ pé ohun tóun dojúkọ rèé o. ẹ̀yin aráalé mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ winiwini ọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ gangan o. gbogbo bí wọ́n ṣe bá a sùn tó fi tipátipá bá a sùn rọ́lọ́tí yó, gbogbo bí àbúrò ọkọ rẹ̀ ṣe ń fìyà jẹ, gbogbo bí oyún ìbẹ́ta yìí tí Tọ́pẹ́ Osoba ní bó ṣe bàjẹ́, bí wọ́n ṣe da gbogbo ẹ̀ rú àti bí wọ́n ṣe lo agbára òkùnkùn láti da ojú rẹ̀ rú tí kò mọ ohun tó ń ṣe mọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àṣírí o. gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ nínú fọ́nrán yìí o ẹ̀yin èèyàn. ẹ ṣáà wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ máa bá wa subscribe sórí ìkànnì yìí. gbogbo ohun tẹ́yin náà bá rò níbẹ̀ ẹ bá wa fi sí abala ìrísí o. ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ gangan. gbogbo àwọn àṣírí èyí tó pamọ́ gbogbo ẹ̀ ló hàn síta gbangba o. ẹ wá gbọ́ ohun tí àwọn oníṣẹ́ bíi tí wọ́n ṣe fún Tọ́pẹ́ Osoba. ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò. ó sọ̀rọ̀ fún yàn, ó sọ nǹkan tó ṣẹlẹ̀ sí, ó sọ gbogbo nǹkan tó ṣe fún, ó evidence wà, ó sọ pé nǹkan báyìí ló ṣe mí, nǹkan báyìí ni wọ́n fún mi, nǹkan báyìí ló ṣẹlẹ̀. We have the evidence. And that is the reason why you call that guy yesterday night. Because we need password phone me. Me, why they want to get password phone me? ẹ jẹ́ ká mọ̀ police station. Baba yìí kò ní phone we. Ti social media, okuta ko ti di oku social media. Ẹ wá ní cancer lórí buku. Ẹni tó wá lé mi tó lé ma frustrate. Ẹ ma treat òun, ẹ ń frustrate òun. Ẹni lé bàbá yín lé bàbá yín lórí buku se ko. Òun ló set ba náà. Òun ló ra panu. Òun ló ra panu. Òun ló ra ilé bàbá yín dẹ̀ sọ pé ilé bàbá yín good. Ẹ fẹ́ yọ wá sínú ilé. Ó dẹnu lé yín. Kò ìfẹ́. Ẹ ní kọ̀kọ̀. Òun ló ti. Ẹ máa gbọ́ bó ṣe ṣe. Ṣebí tí mo sọ̀rọ̀ di kì í ṣe pé ó lọ pray ni now. Ó lọ pray. Ọkọ̀ lọ pray. Wọ́n ti bẹ̀rẹ̀ sí fẹ́ra wọn. Ó ti lọ sínú ilé ẹ̀. Òun ló tún bá lọ ṣe. Òun ló tún sí ti rúùmù ilé bàbá wọn tí wọ́n pa ìwọ lórí burúkú yìí. Òun ló tún ṣọ́ra gbogbo nǹkan sí inú ilé yẹn. Òun ló ṣe everything. Ìgbà tó fẹ́ ṣí kọ̀ǹtẹ́nà tó ń ta toast bread. Bàtà tó fẹ́ ṣe kọ̀ǹtẹ́nà. Wọ́n ní joy. Ṣọ́ọ̀ṣì ni wọ́n ti ń ta nǹkan tẹ́lẹ̀. Wọ́n ní wọ́n gbógun tàwọn ní church. Ipe nǹkan táwọn ń ta, mílíọ̀nù táwọn ń ta, ẹnìkan ń ta nínú ibẹ̀. Bẹ́ẹ̀ káwọn lọ ṣe kọ̀ǹtẹ́nà àbúrò mi àbí kí ló rò. Mo ní ẹ lọ ṣe kọ̀ǹtẹ́nà. Tẹ́ bá ṣe kọ̀ǹtẹ́nà, ẹ máa ta yàyín díẹ̀ láti bẹ̀. Nǹkan ó máa ṣe. Oya toast bread tí mo ṣe díẹ̀ dùn o. Kíníkan. Ẹ máa ṣe toast bread yẹn bẹ́ẹ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ajá máa wọlé. Mo ti ra búlọ̀kù o. Mo ti bẹ̀rẹ̀ sí ṣe díẹ̀ o. Kò sí business ilé yìí ò ṣe tán. Bó ṣe ń ta pẹ́ẹ̀fù ló ń ta table water. Bó ṣe ń ta table water ló ń ta climate. Kò sí business tí ò ṣe tán. Ó dẹ̀ lókè mo ní ẹ máa ṣe. Ó ní ọkọ mi gan bó ṣe máa ń sọ nìyẹn. Ó bá fẹ́ wa mọ́tò mi, mo máa fún ní kọ́kọ́rọ́ mọ́tò mi. Mo kò tẹ́lẹ̀ bá fún bọ̀bọ̀ yẹn. Àwọn tó ń frustrate yẹn, òun làwọn ẹ̀gbọ́n bọ̀bọ̀ yẹn. Ẹ frustrate yẹn. Ẹ bíbù yẹ ẹ̀kiri ayé mọ́ nínú ilé ẹ̀kí mọ́ ẹ̀ bá sọ̀rọ̀ mọ́. You don't talk to her again. Ẹ ti bẹ̀rẹ̀ sí ayé lórí. Ó tó stage kan àti ọ̀bẹ́ni kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́ kí wá lọ 7 days pẹ̀lú àwọn. Mo ní tẹ́lẹ̀ máa dé gbogbo àwọn bíbù ilé mi máa fi blow fọ̀ lójú o. Ẹ mọ̀ pé mi ò gbà tún. Àwọn bẹ̀rẹ̀ sí lura wa. Ó ní láti kọ́ mọ́ mi pé kí n máa bọ̀ kí wá lọ 7 days. Mọ́ mi níjọ́ ìtọ́ni kó wá bá ẹ ní Èkó yìí. Ó máa lu àwọn ìtọ́pẹ̀ ní family ọkọ yìí. Èmi á lù wọ́n o. Tó bá ti dọ̀tọ̀ ní lílù kí máa wà ó. Tí bá bẹ̀rẹ̀ sí ń lu kíní kéèsì òní tán. Ìjà dúró sí Ìbàdàn ló fẹ́ gbalẹ̀ sí. Kò lóhun lọ sí Èkó gbogbo because I'm sure every day. Ó dẹ́ni tí wọ́n ń déètì kí wọ́n tó kó má nìyí. Tọ́jọ́ break up. Gbogbo kíní yẹn lè mímọ̀. Gbogbo nǹkan táwọn èèyàn sọ yìí is just a lie. Ẹ kò sáré pé nìkan wá tó jẹ́ star and you hijack ẹ̀. Ẹ wá hijack ẹ̀ tán. Ẹ wá jẹ́ kó sún fún gbogbo àwọn èèyàn. Mo bèèrè lọ́wọ́ Tọ́pẹ́ mo ní báwo ló ṣe débí báyìí báwo ló ṣe wá pẹ̀lú olóòlù fẹ́ shepherd outcome ó wá ní àwọn onídìímọ̀ try for me. I'm a shepherd wife. I'm a shepherd wife. You know I'm a shepherd wife now. Onídìímọ̀ try for me say I used to go there to pray. I don't have to say this thing but I will say it. Ṣé o pé àti Tọ́pẹ́ padà kúrò nínú ilé yẹn? Ó kúrò. Ìgbà tó kúrò ó lọ ń gbé pẹ̀lú yẹ́dẹ̀ẹ́sà kan. Yẹ́dẹ̀ẹ́sà tó lọ ń gbé pẹ̀lú. Temitope. Ẹni wọ́n mọ̀ kọ́ padà lọ ṣe níbẹ̀. Ìyá ni Temitope tọ́jọ́ sùn lẹ́lẹ̀. Mi ò yes mo kọ́ padà lọ ṣe níbẹ̀. Nígbà tí Tọ́pẹ́ máa dé ẹ̀gbọ́n tó claim ọkọ you have another person. Ẹlòmíì sì wà nílé tó kúrò ẹ̀ níyàwó and this lady said that mi ò believe pé mo lè bẹ́ẹ̀ lómi nínú ilé yẹn. The message is there. After kò tó post ògo tuntun ló ti send gbogbo kíní yẹn sọ́mọ yẹn. Ó ti send yẹ. I ní sori de gbogbo yín sẹ́. I will send everything to you. Because ìwọ ìbọn gbọdọ̀ dídá ní. Èmi máa send everything. Àtọmọ tó yẹ pé òun ló close mọ́ wọn jù. Tọ́yẹ gbogbo àṣírí ẹ̀jẹ̀ yìí kò sí kọ́ máa sọ ọmọ yẹn. Torí bẹ́ẹ̀ ni ò sí tòsí wọn. Ọmọ yẹn náà máa send number ọmọ yẹn. Kò sí kọ́tọ́ ọmọ yẹn mọ̀. PA ò mọ anything tani PA. Ẹni tó mọ a lot of things jù. I go drop her number. Má dárúkọ ọmọ náà. Mi ò dárúkọ ẹbí kan tí kọ́mọ yẹn sá.
mo ti ní kọ́mọ yẹn sá o. Sorry, cancer kan ló pa Tọ́pẹ́ ti wà okay. Ó ti mú bọ́. Àná sọ pé ó ti wà okay. Àyíká tó bá ó ń tẹ̀yọ̀ báyìí. Ẹ máa tọ́jú. Tọ́pẹ́ fi hàn mí báyìí, ó fi ní sí my breast, ìdé okay. Wọ́n ti wà okay o. Wọ́n ti wà okay. Wọ́n ní kéèyàn máa lóyún. Wọ́n ní kó máa lóyún fọ́dún márùn-ún. Àzọkọ tó kúrẹ́ lọ́kọ̀ọ́ olórí burúkú òun kì mọ́lẹ̀ òní sórí rẹ̀. Hello, everybody. Yes, this is Tope's auntie to all America. Yes, so to start with. Okay, so your call send the kini life is me can join. Actually, me koko fe join. Mo ti koko send the DM, but oda pe you need to send multiple. Can you totally join? Yes, they please send DM to me more because I'm no understand. Today, I send message, back to back. So the first thing to first, because I have my other sisters. I want auntie. I want to be calling ni Nigeria. Gbogbo àti mommy Tope. Èmi last born mommy Tope, mommy wọn àbí bá mo fẹ́ sọ. Mommy Tope. Ẹni àbúrò mommy Tope yẹn. Yes, so àwọn ẹ̀gbọ́n mi tó ń gbé call yẹn, àwọn àbúrò ẹni tó tẹ̀lé mommy Tope gangan nìyẹn ló ń receive call yẹn. Ṣá ti péjú. Péjú Àti péjú mo de ti bá ti péjú sọ̀rọ̀. Bóyá Bídèmí. Mo ti bá péjú sọ̀rọ̀. Àwọn ọ̀rẹ́ méjì kan mo ṣe nǹkan bá sọ̀rọ̀ lọ. There is another person bóyá tó máa gbé Bídèmí. Àṣà gbé ajọ́ ni mo kọ ẹ̀gbẹ́ la ọjà bá wẹ̀ máa miss call yín. Bí a ṣe sọ yẹn. Èmi wà mo sọ àjọ máa call yẹn nìyẹn. Mo ṣe ń tí ni. But the thing now ni wípé akọ́kọ́ fẹ́ because my other sisters to everybody Bídèmí àti kejì everybody ń wo life yìí. But akọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ privately with you. Then if he needs us to like come up and talk, we'll be willing to come up and talk. Kò sí wàhálà bóyá ṣe fèmí lè bá jẹ́ kí n máa pàtó ọwọ́ mi náà. No, you're fine now. Ẹ jẹ́ kí n máa pàtó ọwọ́ mi náà. Yeah. Bàbá yìí kò ní lọ Because I'm not going to èmi tẹ̀ kọ́kọ́ fẹ́ ká kọ́kọ́ sin àbúrò mi náà. Kó kọ́kọ́ lọ rest, Ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ má ti sin o. Ó máa ti yàwó, ẹ má ti ṣe set. Ẹ máa gbọ́ ti Tọ́pẹ́, ẹ má ṣe ọ́fíìsì. ẹni sùúrù náà. Ẹ mọ̀ pé Tọ́pẹ́ náà ní father side Ọ̀ṣọ́ba. A lè decide because Ọ̀ṣọ́ba ni àwa kọ́ la ní Tọ́pẹ́. Mọ́mì ìlàwónúgà, àjọ ń jẹ àwónúgà. Táwa bá insist pé báyìí, táwọn Ọ̀ṣọ́ba bá ní no nǹkan. Ẹ mọ̀ pé Ọ̀ṣọ́ba ló ń jẹ́, ẹ mọ̀ pé Yorùbá dẹ̀ ni wá. So táwọn family dáàdì ẹ bá ní no àwọn ò fẹ́ a lè sọ pé dandandandandan because Ọ̀ṣọ́ba ló ń jẹ́ káláwónúgà ló stick with. Àbí ṣé nǹkan tí mò ń sọ make sense? But ọmọ ẹ má bínú pé mo dá sọ̀rọ̀ yìí. Ẹ má bínú máa o. Kọ́ tó sí wọn, please let me send this screenshot to you first. And tẹ́ bá gba screenshot tí mo fẹ́ fún yín as abiyamọ tẹ́ bá kà nǹkan tí mo fẹ́ fún yín ẹ máa fẹ́ ṣe autopsy kẹ́ tó sí wọn. And because I also have some screenshots from said Basira last. Badia too. I have some voice and screenshots from So, Basira Badia. screenshot Basira Badia yẹn le gan. Torí ẹni mo ṣe sọ wípé I've need láti kọ́kọ́ sọ̀rọ̀ privately to share some things, few things before ká tó wò pé okay a fẹ́ ṣe. Then and láti carry àwọn Ọ̀ṣọ́ba along a lè ṣe lásán because ó ní family side both sides Awónúgà làwa obìnrin làwa Ọ̀ṣọ́ba ló ń jẹ́. Even for the fact that they no see more, but only àwọn ẹbí bàbá which the gbogbo wọn jọ wà ní morgue lánàá lọ hospital pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi and every other person she understand. So torí ẹ̀ mo ṣe ní ká kọ́kọ́ sọ tá bá sọ privately and then I bring àwọn Ọ̀ṣọ́ba in náà okay bye ní nǹkan tó ń ṣẹlẹ̀ because I don't think they are really aware bí àwa ṣe wà aware tó so tó bá wá ní okay go ahead we can go ahead torí ẹ̀ mo ṣe ní we first need to talk like privately before we can go ahead and she understand nǹkan tí mo sọ. So today I'm going to come up and just say these few things. All right. My job number me so then I'm so. Okay. All right. That's fine. All right. Thank you, everybody. Ẹ̀yin obìnrin jọ torí Ọlọ́run tẹ́ bá ti ń lọ sí chọ́ọ̀chì àbílẹ̀ aláàfáà àbílẹ̀ babaláwo náà wọ́n tiẹ̀ ti wà okay nǹkan tó ń dùn mí ni wípé àwọn ọ̀rọ̀ yìí kò yẹ kí n máa sọ nígbà tó ń fèsì nǹkan tó ju eléyìí lọ tó lágbára ju eléyìí lọ tó yẹ pé tó lágbára ju eléyìí lọ táwọn èèyàn ò mọ̀ online Ìbàdàn yìí lẹ wà ọ̀dọ̀ mi lẹ wà fún 1 month 2 months ọ̀dọ̀ mọ̀ sí mi lẹ wà yàrá mi lẹ ń sùn tájọ ń jí nǹkan pọ́blẹ́mù tó wọ́ọ̀sì fún yín jù wọ́n ti dòkó ọ̀gọ́dọ̀ fọ́nù kẹ́ tí wọ́n ò rí nǹkan oṣù wọn látijọ́ ìbá ilẹ̀ ti ṣẹ́gun ẹ̀ gbogbo tó jẹ́ spiritual problem yín Ọlọ́run ti ṣe fún yín so kí ni nǹkan tó tẹ́lẹ̀ ní olórí burúkú wo ló wá mú yín lọ bẹ̀. Mr. Eric ṣé kí sọ fàtì fún yín ogun tó ń jà àti ṣé pé tí yàn bá close mọ̀ yàn tẹ́ bá close mọ̀ yàn gan tí yàn jẹ́ 5 and 6 yín tó wá jẹ́ tẹ́ kó máa sọ̀rọ̀ púpọ̀ nínú nǹkan ènìyàn máa fẹ́ mọ̀ tí yàn bá lógun nílé ayé kò sẹ́ni tí ológun mọ́lógun tèmi tó bá jẹ́ pé ogun tó wọ́ọ̀sì jù fún ẹni yẹn Ọlọ́run wá fi áńgẹ́lì wọ̀n àwọn ogun yẹn ti ń ṣẹ́ ogun kan tó kọ̀kù ní pé ogun ọkọ gbogbo nǹkan tó jẹ́ spiritual lifestyle wọn tó wọ́ọ̀sì fún wọn Ọlọ́run ti rìn lórí ẹ̀ kọjá Ọlọ́run ti ṣẹ́gun ẹ̀ nǹkan tó kọ̀kù fún àtìtọ́kọ́ láyé ni pé wọ́n fẹ́ máa rí wọ́n dẹ̀ fẹ́ bímọ lẹ́yìn ìyẹn sísá yẹn ò lógun o. I never even believed my husband only I never believed èyàn ò rí nǹkan oṣù èyàn ò ṣe nǹkan oṣù fún dídí 5 years ó dẹ̀ wá síbàdàn ó dẹ̀ rí ìrùwọ̀ṣẹ́ Ọlọ́run wọ́n dẹ̀ ṣe ó dẹ̀ rí gan àwọn ogun tó lè tẹ́lẹ̀ pé kí yàn máa sáré kiri gan Ọlọ́run dẹ̀ ṣe ṣe bí mọ́ni mi lọ́wọ́ bá everything dẹ̀ ṣe evidence dey. Gbogbo ẹ̀ṣẹ́ ó ní bẹ́ẹ̀ rí ṣiṣẹ́ báyìí tó ti jọ Sunday náà sí mọ́ sí mi
tó bá mọ́mí sí mi sọ̀rọ̀ tó ní à mọ́mí nǹkan báyìí ṣẹlẹ̀ mọ́mí ni àtọ́pẹ́ pẹ̀lẹ́ bọ́ ọlọ́run akẹ́ gbogbo ẹni máa fọ́ọ̀dù sí ọkọ̀ àwọn single mother tí ọlọ́run náà bá rí wọ́n ṣọ́ọ̀kì ọ̀rẹ́ lè sọ̀rọ̀ ẹni. ìwọ wà ní péyàn lọ ṣe prayer in church. èmi ò mọ̀ kan tó wà ń bẹ́ o àwọn wòlíì ọkùnrin yẹn bá ṣe máa ń ṣe nìyẹn. mo ní Tọ́pẹ́ you sure say this thing na ordinary eyes. ó ní na wetin my husband dey talk say people fit dey talk say he use juju. eléyìí sọ̀rọ̀ ṣì I will not ṣì máa bì kò tẹ́ ẹ fẹ́ bàbá tèmi tẹ́ ẹ bá ṣì máa bì kò fẹ́ bọ̀ bọ́ yìí bàbá. kò sí ìfẹ́ ṣọ́ọ́ṣì ṣe wẹ́ẹ̀dì nìkan ló bá kọ́ ṣe wẹ́ẹ̀dì ọ̀la sọ́mi ẹbí ẹ̀ka kan ni ẹni tó ti kó rẹ́bí ọ̀pọ̀ bá èyí ẹ̀. kọ́kọ́ bí ẹ fún kí ló wù pẹ̀ kidnapping ni kọ́kọ́ bí ẹ fún náà. ẹ wá bẹ̀rẹ̀ sí frustrate ẹ débi pé ẹ mọ̀ pé lady yóò lẹ́ni wàhálà ẹ mọ̀ pé brella ni ẹ wá bẹ̀rẹ̀ sí bá ń yòdì nínú ilé kí mọ́ báwo lẹ ṣe fẹ́ kó fíìmù. bí fíìmù wọ́n ti pa ọ̀rẹ́dì owó ìṣẹ́fẹ́ wọ́n ti pa ọ̀rẹ́dì náà. bí fíìmù lọ̀rọ̀ yóò ṣe rí ajẹ́ bí fíìmù yóò ṣe rí àjọ nǹkan tínú mi kàn fi ń dùn ni pé tí mo fi ń dùn tí mo gbọ́ òkú ẹ̀ ò lọ gbé òkú ẹ̀ ò kú gbé ni pé ó dá kí ẹ̀dá wà láyé kẹ́dá máa sọ̀rọ̀ ẹ̀dá tó bá láyé tí ó bá ti ń sọ̀rọ̀ ẹ̀dá yẹn ti dòkú. ó ti dòkú. evidence yẹn sì tó bá pẹ́ kó sọ àwọn evidence yẹn sì tá a sì báyìí bóyá máa lọ ni wọ́n máa fi àǹtí ẹ̀gbọ́n Tọ́pẹ́ mo máa gbọ́n kan bó ṣe sọ eléyìí tún ṣòkè bọ́bọ́ ìyá apààyàn ni mẹ́sẹ̀jì mi máa sẹ́lẹ̀ sí gbogbo ẹ̀. àwọn pé tí ọba ṣe onímọ̀ sọ fún mi pé ṣé tí ọba rí nǹkan tí olóògbé tó fọ ara ẹ̀ kọ sílẹ̀ evidence yẹn sì máa ń dájú pé wọ́n ní wọ́n pé ṣàkóso ni wọ́n pé tí wọ́n máa ń kóyàn bọ̀ nǹkan tí yóò fúnra ẹ̀ kọ́ kó tó di pé ó kú gbà nǹkan báyìí ló ṣe mí o evidence tó lágbára jù láyé yìí nìyẹn evidence tó tọ́fù jù láyé pé kí n tó kú o nǹkan báyìí ló ṣe mí o. ó gbẹ́nu lé kéèsì ẹ̀ yìí táwọn ọlọ́pàá ọba gbé ẹ sórí táwọn Nigerian police tó ọba gbé ẹ olùṣọ́ olórí ibùkún àpàyàn bọ́tà wá sọ̀rọ̀ sókè máa bọ̀ ní bíbá yìí kó wá clear ara ìbò nǹkan tó mọ̀ ń pa ikú Tọ́pẹ́ máa bọ̀ ìwà tàwọn ẹbí ẹ̀ bí mo ṣe pàyà ẹ̀ tó bẹ̀ pátá lọ́ọ́ ti dà fún mi sórí tí ẹ máa bàjẹ́ ní ọwọ́ ẹ wọ́n ní mo ṣe pàyà ẹ̀ gbogbo fẹ́ ìṣẹ̀lẹ̀ ó sì wà lọ́wọ́ mi sórí ikú máa pa ẹ́. nǹkan tí wọ́n send last ní 6 PM before ọjọ́ tó ń kọ́ tó lọ tí ọmọ yẹn send sí mi lánàá mo ti rò pé ta ni mo lè send gbogbo kíní sí. a mi send ọkọ mi ò sí Nàìjíríà kò sí bó ṣe fẹ́ pa mí kò sí bó ṣe fẹ́ mú mi o bó sọ ọmọ ìyá jẹ níbí àjẹdí ìyá mi tó bá jẹ fẹ́ kú. mọ́tò ló ti fẹ́ pa epo èèyàn ló fẹ́ pa. bó ṣe wà yẹn àpọ̀ tó máa pa bẹ́ẹ̀ ni àpọ̀ tó máa pa. ẹ̀ka àwọn nǹkan tí mo send sí yín ẹ má láòdù ẹ̀ ẹ̀ka ẹ wo nǹkan tó ń ṣe fún nǹkan tó sọ pé ṣe fún òun nìyẹn ó ló send message yẹn. she's the one that send it she's the one that send it ní 6 PM kó tó di pé ó lọ kó tó di pé post. She's the one that sent it. She's the one that sent it. She's the one that sent everything. I can't leave it outside. This is evidence for them to use. She's the one that sent everything. Around 6 PM. She's the one that sent all send gbogbo ẹ̀. Thanks. All send gbogbo ẹ̀. Don't send it sí ẹni yẹn. Ó ní mo bí sọ fún pé kó tó di pé kò lè ṣẹlẹ̀. She voiced out. She tried to voice out. Nǹkan tí mo fi like ẹni bí ló ṣe ń bí mi tó inú ń bí mi. But mo like pé ó sọ̀rọ̀. Èèmọ̀ rẹ o. Ẹja sí family yẹn ló nídìí. tí mo kàn àná mo sọ pé ikú kan ṣàkóso kò tẹ́tí lè bá mi sọ ẹ má jẹ́ mi ò lè sọ síta ẹjọ́ it's evidence for them it's evidence I can't sell it lẹ́jọ́ evidence fún wọn láti lòdì station. ẹni pé eléyìí ju gbogbo pé wọ́n sọ pé kìnnì kan ṣé ní pé eléyìí sìn ẹni tó lọ́rọ̀ ló kọ́ ṣé ní pé ó yàtọ̀ eléyìí yàtọ̀ sí wọn ni wọ́n pé. ẹ ń ṣe kinní yẹn èmi ò mọ̀ kó ti lọ mo wá kó ìjọwọ́ mo wá lọ sí ṣe. ó tún rí nǹkan mi ò tuntun yẹn ogo tuntun dé lóòótọ́ tell you ogo tuntun tó kọ yẹn ogo tuntun dé lóòótọ́. Mo need the number I wan send something for you. You just have one send. Down. Henry, I don't follow you, follow back. Henry. You know say I tell you yesterday say Iku to pato. Henry, tó bá ní nǹkan tí mo kà ní bíbá yìí. Money to pay answer. I tell you yesterday say this girl follow. So nǹkan tó kọ nìyẹn. Ẹ̀wọ̀n lẹ máa kú sí. Nǹkan tó kọ ní 6 PM. So 6 PM yẹn. So 6 PM tí wọ́n kọ nǹkan yẹn sọ́mọ yẹn. So 7 PM ni it's not about tó bá ti ẹ̀jẹ̀ kan tẹ̀ fi wọ́n ṣògo ṣe bí bàtẹ̀ ẹ̀dá ṣọwọ́ ògùn làǹsọ̀ tó wà lẹ̀ àwọn tó wà lé ọ̀ṣọ́rọ̀ ògùn it's not about ògùn ògùn kọ́ lélẹ́yìí ògùn kọ́lọ̀ tó wà lẹ̀ yìí ìkàtọ́ ṣe yìí ẹ wá plan ẹ wá set ẹ up because. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu àwọn ẹbí Tọ́pẹ́ Osoba tí wọ́n sọ kalẹ̀ yìí o àwọn àṣírí èyí tó pamọ́ òun là ń rí táwọn èèyàn ń sọ yìí ẹ̀yin èèyàn kí lẹ rí sí kí lẹ́yìn náà rò sí olùṣọ́ tí wọ́n ń sọ ń pa ẹ̀ kí lẹ rí sí àbúrò olùṣọ́ èyí tó fi tipátipá bá ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ sùn ẹ̀yin èèyàn kí lẹ rí sí. báwo ni Tọ́pẹ́ Osoba dédé ọ̀dọ̀ olùṣọ́ yìí wọ́n ló lọ ṣiṣẹ́ níbẹ̀ ni kí ló
ló fà á tó fi wá di ohun tó wá di ìyàwó lọ́dẹ̀ olùṣọ́ yìí? Ẹ̀yin èèyàn ẹ bá wa dá sí i, ẹ bá wa sọ̀rọ̀ sábẹ́ ara ìdíwí sí o. gbogbo ohun tẹ́yin náà bá rò wípé àwọn ẹbí Tọ́pẹ́ Osoba yìí tí wọ́n lè ṣe láti borí láti jagun yìí tí wọ́n fi jàjà ṣẹ́gun tí wọ́n á fi borí tí òkú Tọ́pẹ́ Osoba ò kàn ní lọ bẹ́ẹ̀, ẹ bá wa fi sí abala ìdíwí sí ẹ̀yin èèyàn. fún àwọn tó fìgbà kọ́kọ́ pàdé ìkànnì wa yìí, ẹ máa bá wa subscribe sórí ìkànnì yìí, ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ máa pín fọ́nrán yìí dáadáa ẹ̀yin èèyàn.